yá ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ kíbikíbi tí gbogbo ọmọ Yorùbá bá wà káàkiri gbogbo àgbáńlá ayé ọmọ Yorùbá ni mo fẹ́ bá sọ̀rọ̀ pàápàá jùlọ àwa tá à ń pera wa ní Yorùbá nation àwọn tí wọ́n ń pera wọn ní Yorùbá nation yìí ọ̀pọ̀lọpọ̀ wọn gangan ni ọ̀tá Yorùbá torí tí ò bá rí bẹ́ẹ̀ ni wípé kò ń ṣerú àsìkò yìí ló yẹ kí ọmọ Yorùbá kan tún dìde láti máa bú Yorùbá ẹgbẹ́ wa tó fẹ́ lọ díje dupò president Nàìjíríà gbogbo wa la mọ̀ pé àsìkò tá a wà yìí a ti wà lásìkò election ẹ̀yà mẹ́ta ló dìde láti fẹ́ jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Yorùbá dìde tó ń ṣe Bọ́lá Tinubu Yíbò dìde tó ń ṣe Peter Obi Haúsá dìde tó ń ṣe Àtíkù Abubakar why tó yẹ pé àwa Yorùbá tá à ń pariwo pé à ń wá Yorùbá nation why dẹ́ pé àwa gan la tí wá ń bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àyídá nípa Yorùbá ẹgbẹ́ wa ṣé a mọ̀ pé bí a ṣe ń sọ àyídá nípa Yorùbá ẹgbẹ́ wa ṣé ẹ mọ̀ pé a fi ń kó bá ìran Yorùbá ni nígbà tí ẹ mọ̀ wípé kò sí tàbí ṣùgbọ́n ètò ìdìbò máa wáyé ní 2023 kò sí tó lè stop ètò ìdìbò ní 2023 kò sẹ́ni tó lè stop ká má dìbò ní 2023 ẹ̀yà mẹ́ta wá dìde Yorùbá dìde Haúsá dìde Yíbò dìde ta lẹ rí inú àwọn Yíbò tó bẹ̀rẹ̀ sí ní jáde tó ń sọ àyídá nípa ọmọ Yíbò ta lẹ rí tó dìde nínú àwọn ọmọ Haúsá tó ń sọ àyídá nípa ọmọ Haúsá but ẹ̀yin tẹ́ pẹ́ra yín ní Yorùbá nation yìí tẹ́lẹ̀ ń wá Yorùbá tí gbogbo adé mọ̀ pé Yorùbá nation yìí náà ni final destination wa ibẹ̀ ni gbogbo wa ṣe ń lọ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run àwa rí Yorùbá kan tó wá dìde ń sìn láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìwọ náà tó wá dìde nínú ọmọ Yorùbá ò ń sọ̀rọ̀ àyídá nípa Bọ́lá Tinubu ṣé pé ìwọ gangan lọ̀tá Yorùbá ìwọ gangan lọ̀tá Yorùbá ṣùgbọ́n kíní kan tí mo fẹ́ kó yé àwọn èèyàn lénìí ni pé ọ̀pọ̀lọpọ̀ inú àwọn tí wọ́n pera wọn ní Yorùbá nation yìí ló já sí pé wọ́n ti ń ṣiṣẹ́ fún àwọn olóṣèlú tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò dẹ̀ fura kódà nínú àwọn tó ń tẹ̀lé wọn blind followers nínú àwọn tó ń pera wọn ní Yorùbá nation wọ́n mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe program lórí Facebook lórí social media nípa Yorùbá nation náà ti gbowó lọ́wọ́ PDP jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ń ṣiṣẹ́ fún PDP ni wọ́n wá ń pa irọ́ pé Yorùbá nation làwọn tí ń ṣe wọ́n ti mọ̀ pé kò sí tó ń jẹ́ Yorùbá nation for now election máa wáyé ní 2023 tí a bá tiẹ̀ máa rí Yorùbá nation not now gbogbo now yẹn wọ́n ti mọ̀ pé kò sí nǹkan tó jọ this time around but ìwọ̀n tí wọ́n fẹ́ ṣe ni pé nítorí pé wọ́n ti gba owó lọ́wọ́ PDP ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ló yá sí pé election tó ṣẹlẹ̀ ní Ọ̀ṣun state ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n celebrate ẹni tó wọlé ń bẹ̀ tí wọ́n dẹ̀ ń fi àwọn APC ṣe yẹ̀yẹ́ direct indirect wọ́n ti ń ṣiṣẹ́ fún àwọn PDP ṣùgbọ́n bóyá kí àwa Yorùbá lọ́mọ kíní kan dájú wípé ìbàjẹ́ èèyàn kò dáṣẹ́ Ọlọ́run dúró gbogbo tẹ́ ń ṣe nípa Bọ́lá Tinubu lénìí kò ní kí Ọlọ́run máa ṣe ohun tó Ọlọ́run máa ṣe fún Bọ́lá Tinubu o ṣùgbọ́n bóyá kí a lọ mọ̀ lénìí wípé gbogbo ẹni tó bá jẹ́ ọmọ Yorùbá tó bá bọ́ sórí social media tó bá ń bá wọn bó Bọ́lá Tinubu ẹ lọ mọ̀ pé inú àwọn ọmọ àlè Yorùbá ni ok tẹ́ bá ní pé ẹ fẹ́ Yorùbá ẹ fẹ́ election 2023 why tí ẹ dúró lórí ọwọ́ yín kẹ́ máa campaign pé kò sí election tó bá ti bí yín dá ẹ máa sọ bẹ́ẹ̀ yìí tó bá wà Nàìjíríà tó bá bí dá kó ní kò sí election kó o bí tí ìgbésí ayé o máa end sí ẹ̀yin tẹ́lẹ̀ wá nílùú òyìnbó ẹ̀yin náà mọ̀ wípé wọn ò bí yín dá kẹ́ sọ nílùú òyìnbó pé kò sí election tí wọ́n bá fẹ́ ṣe election nílùú òyìnbó why tẹ́ wá ń ta ara ilé yín lọ́pọ̀ ẹ̀ ń dì appreciate ara ilé ti yín ẹ̀ dẹ̀ fi ń fún àwọn ará ta ní value nígbà tí ẹ̀yin bá ń dì appreciate Bọ́lá Tinubu ń sìn nítorí pé ẹ mọ̀ pé òun nìkan ni Yorùbá tó jáde fún ipò president ní Nàìjíríà ẹ dákun ṣé ẹ̀yin Àtíkù ká lọ dìbò fún ni àbí kí a lọ dìbò fún Peter Obi mo dẹ̀ fẹ́ kẹ́ lọ mọ̀ kíní kan dájú pé Peter Obi mọ̀ pé òun ò lè di president ní Nàìjíríà o Peter Obi ò ní ibi tó ń lọ but game olóṣèlú náà ń play fún wa yẹn ṣé o mọ̀ pé ìwọ tó ń pariwo Peter Obi ń ṣiṣẹ́ fún PDP underground ni Peter Obi ti kò lábò pẹ̀lú àwọn PDP láti bá wọn kó èrò láti kó fún àwọn PDP tí wọ́n bá kó fún PDP ṣé o mọ̀ pé Haúsá tá à ń sá fún tá a wà lọ́wọ́ wọn tá à ti bọ̀ ń bẹ̀ òun náà láti adúfẹ́rẹ́ palẹ̀ lọ́ba ni ẹ jẹ́ ká ronú àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ kí a rorí ẹ jẹ́ ká mú tá à ń ṣe àsìkò dé fún wa àwa ló kàn Yorùbá ló kàn àwọn tó jáde yẹn mọ̀ pé Yorùbá ló kàn
but wọ́n fẹ́ mọ̀ dá àárín àwa Yorùbá rú so that kí a fi ọwọ́ ara wa báyìí ká fi gbóúnjẹ alẹ́ wa ká lọ gbé fún àwọn ológbò padà ṣé ẹ mọ̀ pọ́gbọ́n tí wọ́n ń dá nìyẹn ìwọ wá jáde lẹ́yìn lórí social media wọ́n náà bá wọn Bọ́lá Tinubu ṣé pọ́ mú àlè níwọ́ ṣé pọ́ mú àlè Yorùbá ní ẹ́ dákun nígbà tó bá ń bá wọn bú Tinubu ṣó mọ̀ pé òun dì appreciate Tinubu nìyẹn bí o bá ti dẹ̀ ti ń dì appreciate Tinubu ṣó mọ̀ pé òfin add value kún àwọn opponent nìyẹn dákun ṣé ló bá wá bọ́ sọ́wọ́ opponent ṣé gbà yẹn ni Yorùbá nation máa wá wáyé ṣé gbà yẹn ni Yorùbá nation máa wáyé ká rórí ara wa ẹ jẹ́ ká mọ ohun tí à ń ṣe wọ́n ní ọmọ ni ò ní ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká lọ fi ilẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì Bọ́lá Tinubu òun sì ní Yorùbá tó wà lókè lénìí dákun torí tọ́lọ́run bá wa ṣe tí Bọ́lá Tinubu bá débẹ̀ ẹ dákun tí a bá ń sọ Yorùbá ó máa gbọ́ bọ̀ tí ẹ bá fi ọ̀tẹ̀ tí ẹ bá fẹ́ fi ba ohun tó dára jẹ́ ẹ fẹ́ kẹ́ lọ mọ̀ pé ẹ fẹ́ dá Yorùbá padà sí oko àárọ̀ nìyẹn gbogbo ìran Yorùbá nation yẹn ẹ̀ ní gbóòórùn ẹ̀ mọ́nú ayé àmọ́ òótọ́ ọ̀rọ̀ ni ká má sọ òun àwa máa sọ òótọ́ ọ̀rọ̀ fún yín bóun kẹ́ ẹ bú wa ẹ ṣẹ̀ṣẹ̀ ń bú wa ẹ mọ̀ kẹ́ èébú òso gbogbo èébú tán bá so mọ́yàn tí ó bá ń ṣe tìyàn fún ara ẹ̀ lè bú yẹn máa gbọ̀n jánu lára yẹn ẹ bú mi ẹ ṣẹ̀ṣẹ̀ máa bú mi ṣùgbọ́n Ọlọ́run á fi àníyàn mi á fi dá mi lẹ́jọ́ torí pé mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ against Bọ́lá Tinubu yìí lẹ ti gba owó lọ́wọ́ PDP lẹ́ ń dọ́gbọ́n ṣiṣẹ́ fún underground Peter Obi náà tó náà òun fẹ́ wá jẹ president PDP ló ń ṣiṣẹ́ fún ẹ bá mi béèrè lọ́wọ́ wọn ìdìbò tí wọ́n dì ní Ọ̀ṣun ní ọ̀sẹ̀ tó kọjá ibo ni ìbò àwọn pátì Peter Obi wà ibo ni ìbò wọn wà underground wọ́n ti kó gbogbo ẹ̀ fún àwọn PDP bẹ́ẹ̀ dẹ̀ ni ọgbọ́n tí wọ́n ti fẹ́ dá ní general election ní next year ṣùgbọ́n àwọn ò ní lajú wa sílẹ̀ o kẹ́ni ẹ fẹ́ máa ba Yorùbá lórúkọ jẹ́ tẹ́ bá ti rí any Yorùbá nation kan tó bá ní pé òun campaign òun sọ̀rọ̀ lórí social media òun bú Bọ́lá Ahmed Tinubu kẹ́ lọ mọ̀ pé inú àwọn tó ti gbowó lọ́wọ́ PDP ni orúkọ wọn ti wà lọ́wọ́ wa o very soon á bẹ̀rẹ̀ sí ní release àwọn orúkọ wọn pẹ̀lú gọlọ́dọ̀ gbogbo ayé ló máa mú àwọn ọmọ àlè ọ̀dàlẹ̀ Yorùbá tí wọ́n pera wọn ní Yorùbá nation tẹ́pẹ́ ẹ̀yin fún ara yín náà ní ọ̀tá Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá nation yìí tí wọ́n ń ṣe agitation lórí social media yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti gbà bọ̀dé o wọ́n ti derail wọ́n kàn manipulate wọ́n kàn tán àwọn èèyàn lórí social media ni tí ò bá rí bẹ́ẹ̀ ni wípé ok tẹ́ bá mọ̀ pé Yorùbá nation lẹ́yìn fẹ́ ẹ fẹ́ wọ́n Nàìjíríà kí lẹ̀ ń dá sí ọ̀rọ̀ election fún ẹ fi election lẹ̀ fún àwa tí a fẹ́ ṣe election ẹ fi ọ̀rọ̀ politics lẹ̀ fún àwa tá à ń ṣe politics tí ẹ bá ní interest mọ́ nínú politics ẹ fi wálẹ̀ why tí ẹ ń disappreciate ẹnìkan tẹ́ bá máa wíńsìn Tinubu lẹ̀ ń bú ẹ bá wọn bú Àtíkù ẹ bá wọn bú Peter Obi Tinubu lẹ̀ ń bú ẹ fi ń disappreciate Tinubu ṣùgbọ́n ìbàjẹ́ èèyàn kò dáṣẹ́ Ọlọ́run dúró o kò ní kọ́ Ọlọ́run máa ṣe ohun tọ́lọ́run máa ṣe fún Tinubu o ṣùgbọ́n kò fẹ́ kí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá kí wọ́n lọ fúnra wọn ní brain ká lọ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ̀ ń rí lórí social media yẹn tí wọ́n ń pariwo Yorùbá nation tí wọ́n ń bú Tinubu olè ni wọ́n o olè òun ọ̀pọ̀lọpọ̀ wọn ti gba owó lọ́wọ́ PDP ni wọ́n ń ṣiṣẹ́ fún o ẹlòmíì wà Nàìjíríà nínú wọn ìmí wà nílùú òyìnbó nínú wọn ṣùgbọ́n tẹ́ pé PDP ni wọ́n ń ṣe iṣẹ́ fún PDP òun ni wọ́n ń ṣe iṣẹ́ fún wọn ṣiṣẹ́ fún Yorùbá o tó wọ́n mọ̀ pé kò sí tó máa stop election ní 2023 tẹ́ bá mọ̀ pé kò sí tó máa stop election 2023 tẹ́lẹ̀ mọ̀ pé Yorùbá lẹ́yìn abẹ́ lọ́hún pé kí Ọlọ́run yọ wá kó lóko ẹrú wáì tí a support Yorùbá wa tá bá support Yorùbá wa ibi tó bá kù sí wáì tí a wá padà lọ bá ipe nǹkan báyìí la fẹ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àmọ́ lẹ́ni ìsìn ẹ̀rí ọmọ Yorùbá tó jẹ́ ọmọ àlè tó yẹ pé ó tún máa sọ̀rọ̀ ó máa against Bọ́lá Tinubu gbogbo orú yín bẹ́ẹ̀ Ọlọ́run máa mú yín gbogbo ọmọ Yorùbá tó bá bọ́ sórí social media tó máa ń bá wọn bú Tinubu this time around pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run máa mú yín àdàbí tó bá ṣe wípé Bọ́lá Tinubu yìí òun nìkan lọ́lọ́run ní kí ó wà lókè lẹ́ni náà ọmọ Yorùbá tó fẹ́ jẹ ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ẹ dákun tó bá padà wá rí bí a ṣe fẹ́ tí Ọlọ́run bá mú Bọ́lá Tinubu débẹ̀ ṣé ẹ mọ̀ pé gbogbo Yorùbá la máa benefit ńbẹ̀ ni ṣé ẹ mọ̀ pé Yorùbá la máa benefit àbí ẹ mọ̀ wípé south wa bó ṣe lè ń kó rí a máa benefit níjọba Bọ́lá Tinubu ju
àwọn ẹlòmíì lọ ni. Ẹ wo bí Bọ́lá Tinubu ṣe ṣèkó náà, ẹ wo bó ṣe gbìyànjú sí Èkó náà. Ìdí tó bá dé ipò president ṣé ẹ mọ̀ bí South ṣe máa rí ni? Tó bá yẹ pé Yorùbá nation náà làwa fẹ́ ni, àwa dúró ti lọ́rùn pé ok o bàbá ẹ bá wa gba Yorùbá nation. Àmọ́ lẹ́ni tẹ bá rí ọmọ Yorùbá kan lẹ́ni tó wà lórí social media tó yẹ pé òun campaign fún Yorùbá nation tó dẹ̀ against Bọ́lá Tinubu, ó ti gbowó ni o, ó lè ní o. Wọ́n ti gba owó ni, ó lè ní wọn o. Àwọn wà ní fi yín lọ́rùn lẹ́ báyìí o. Abẹ́ Ọlọ́run pé kíní kó máa di fraka. Ìpè ká bára wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ẹ jẹ́ kí a kún ọmọ Yorùbá ẹgbẹ́ wa lọ́wọ́. Ìwọ̀nba ní ká máa bọ́ ọmọ Yorùbá ẹgbẹ́ wa jẹ́ lórí social media. Àwọn ẹ̀yà kejì ń bolẹ̀ tí wọ́n ń ba ọmọ tí wọ́n jẹ́. Ìbolẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ ọmọ wọn láì dá. Ẹ̀yin Yorùbá lè máa bọ́ síta. Ẹni pé Bọ́lá Tinubu o, ó ti ṣe kíní kan o, ó ti ṣe kíní kan o. Ẹ lọ mú fídíò tẹ máa ti rí ẹ̀yà míì tán bú ẹ̀yà wọn wá. Ṣé kò sí àwọn Haúsá tí wọ́n mọ̀ pé ti Àtíkù ò dá ni? Ṣé kò sí ẹ̀yà míì tán mọ̀ pé Peter Obi ò dá ni? Wá ìrúpẹ́ ìmọ̀ Yorùbá gangan ni problem Yorùbá ara wa. Ṣé lọ́gbẹ́ bọ́yẹ ṣe ń gba owó lọ́wọ́ náà nìyẹn. Akíntọ́lá òun ni ọ̀tá owó lọ́wọ́. Lénìí ìsìn ṣe gbórúkọ Akíntọ́lá mọ́. Ṣe gbórúkọ Akíntọ́lá mọ́. Orúkọ Awólọ́wọ̀ sì ń jáwó lọ́wọ́lọ́wọ́ báyìí o. Bọ́yẹ ṣe nígbà ayé Abíọ́lá náà nìyẹn o. Abíọ́lá náà dìde o. Yorùbá náà ló tako Abíọ́lá o. Yorùbá tó fi ṣe ìntẹ́rìmù ńgbà náà ṣe gbórúkọ tiwọn náà mọ̀. Ṣe gbórúkọ tiwọn náà mọ̀. Lénìí ìsìn ẹ̀yin Yorùbá lẹ́tún dìde o. Ẹ tún bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ fẹ́ Tinubu, ẹ fẹ́ Tinubu. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ikú tó paládìyẹ kò ní pele wúrẹ́ o. Kò ní pele wúrẹ́ o. Tinubu máa débẹ̀ o. Ṣùgbọ́n fẹ́ ká lọ mọ̀ wípé tẹ bá rí ọmọ Yorùbá kan inú àwọn tí wọ́n ń pera wọn ní Yorùbá nation tí wọ́n bá máa ń bú Tinubu, ẹ lọ mọ̀ pé ó ti gba owó. Àwọn gangan ní ọ̀tá Yorùbá. Àwọn gangan ní ọ̀tá Yorùbá. Wọ́n ti ta Yorùbá. Ó tún wá yà mí lẹ́nu, wọ́n wá gbọ́ lẹ́nu ọmọ Yorùbá pé kí wọ́n lọ dìbò fún Peter Obi. Ní Peter Obi tó já sí pé ó ń fi gbogbo Nàìjíríà ó fi wá ṣe business pẹ̀lú àwọn PDP ni. Kò sí nǹkan tí Peter Obi wá ṣe. Peter Obi wá campaign láti pé kó lè kó èrò fún àwọn PDP ni. Ṣé ẹ mọ̀ pé PDP tí wọ́n kó èrò fún ẹ̀ ṣe pé Àtíkù náà tún gbé bọ̀ ni? Ṣé ẹ mọ̀ pé Àtíkù náà tún gbé bọ̀? Tí a bá fi ọwọ́ ara wa tí a bá fi ba ohun tó dára jẹ́, ilé ká lọ mọ̀ wípé súnmọ́ àsìfàálà sáfìlì náà ni. A tún tẹ̀lé bẹ̀rẹ̀ padà sí square one ni. Tọ́lọ́run ò dẹ̀ ní jẹ́ kó rí bẹ́ẹ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ò ní jẹ́ kó rí bẹ́ẹ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Bọ́lá Tinubu lọ́lọ́ máa fi ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Bá a fẹ́ bẹ́ẹ̀ kọ̀ Bọ́lá Tinubu ló máa di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n wo ọmọ tó bá jẹ́ ọmọ Yorùbá tó bá bọ́ sórí social media àbí wọ́n tó bá jẹ́ ọmọ Yorùbá tó bá type sábẹ́ kọ́mẹ̀ntì yìí láti fi ba Bọ́lá Tinubu jẹ́, ìwọ nìyẹn, Ọlọ́run nìyẹn. Ìbànújẹ́ koko látọ̀dọ̀ Ọlọ́run máa fi ránṣẹ́ sí ẹ. Torí pé àsìkò òde fún ọmọ Yorùbá láti pé ká kó lóko ẹrú. Àsìkò òde fún ọmọ Yorùbá kọ́lọ́hún là wá kó lọ́wọ́ àwọn Fúlàní. Àsìkò òde fún ọmọ Yorùbá kọ́lọ́hún ṣe àwa náà ní ẹni tó máa dá dúró. Ṣùgbọ́n ọlá wípé nítorí ìmọ̀tara ẹni nìkan ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pera wọn ní Yorùbá nation yìí láti máa fi confuse millions of Yorùbá lórí social media. Torí àti pé ọ̀tọ̀ ni ohun tó wà lẹ́mìí yín, ọ̀tọ̀ ni ohun tẹ́ ń sọ fáwọn èèyàn nígboro. Ọlọ́run á bí yín, Ọlọ́run á mú yín, àtobìnrin yín àtọkùnrin yín. Time is come tá máa bẹ̀rẹ̀ sí ní dá orúkọ yín. Ọmọ kẹ́mi ò bẹ̀rù ẹ̀mí àlè mi kò wé. Tí kò wé bá ti ń kẹ́ yóò gbọdọ̀ ké mọ́. Tẹ́ bá sọ di fraka ẹ bá mi ń bẹ̀. Àmọ́ kọ́ ọmọkùnrin fẹ́ kó yá àwọn èèyàn ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń rí tọ́nà àwọn jẹ́ Yorùbá nation tí wọ́n ń bú Bọ́lá Tinubu yẹn ó lè ní wọ́n ti gbowó ni o. Àṣírí wọ́n ti tú, wọ́n ti gba owó ni o. Lọ́wọ́ PDP ni wọ́n ń ṣiṣẹ́ fún. But time is come ká máa bẹ̀ tí ń tú àṣírí yín, ká máa gbé orúkọ yín jáde. Please bá mi love, bá mi like, lè bá mi send the star sórí fídíò yìí. Ọlọ́run máa wà pẹ̀lú wa o. Ọlọ́run máa gba Yorùbá lóko ẹrú o. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Bọ́lá Tinubu pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bá mú débẹ̀. La hawla wala quwwata illa billahi alila. Ọmọ Yorùbá ni mí o. Yorùbá ni mí tọkàntọkàn. Wassalam. Àwa torí lè dé ṣe. Ẹ bá jẹ́ ò bá wa tó Nàìjíríà ṣe. Ẹ bá jẹ́ ò bá wa torí lè dé ṣe. Àkànbí àwọn gbé ọmọ olóde rẹ̀ o. Ẹ jẹ́ ò bá wa torí lè dé ṣe. Tinubu mọ̀ ló kàn o. Àkànbí mọ̀ ló kàn o. Ẹ bá náwó náà.
àtúnfí mọ̀ ló kàn o ẹ bá náwó náwó kẹ́ẹ̀dọ̀ ní gbèsè Yorùbá mọ̀ ló kàn o Tinubu mọ̀ ló kàn o wà ló yẹ ẹja àkànbí mọ̀ ló kàn o ẹ bá náwó náwó kẹ́ẹ̀dọ̀ ní gbèsè Yorùbá mọ̀ ló kàn o kò sí ohun tó lè pọ̀ bí èṣù àbí kókó kò sí ohun tó lè pọ̀ bí èṣù àfi pẹ̀lẹ́ àfọmẹgbẹ́ àkànbí jàgàbá bọ̀gún o Tinubu jàgàbá bọ̀gún Tinubu àkànbí ibi ọba lọ là á lọ Tinubu àkànbí ibi ọba lọ là á lọ olódò jẹ́ àkànbí o ibi ọba lọ là á lọ jàgàbá bọ̀gún ibi ọba lọ là á lọ Tinubu àkànbí ibi ọba lọ là á lọ Tinubu àkànbí o ibi ọba lọ.